ẹ mọ̀ tún kú déédéé wòye bó bá tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti ríra ẹ̀kú àti làákìrá ẹni àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ẹwà èdè yorùbá tún nìyí ìwé tá a kà òun náà ni ògbójú ọdẹ nínú igbó orúnmọlẹ̀ ògbójú ọdẹ nínú igbó orúnmọlẹ̀ látọwọ́ D.O. Fágúnwà orí àkọ́kọ́ àkọlé tó wà níbẹ̀ òun náà ni àkàrà ògùn àti àwọn òbí rẹ̀ àkàrà ògùn àti àwọn òbí rẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ bẹ̀rẹ̀ ìwé aládùn náà ká lè jọ gbádùn rẹ̀ dáadáa àkàrà ògùn àti àwọn òbí rẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi bí òwe làálù àgídìgbò ọlọ́gbọ́n ní jó ọ̀mọ̀ràn nísìí mọ́ ìtàn tí wọ́n sọ yìí ìlú ògídìgbò ni èmi ni ẹni tí yóò lu ìlù náà ẹ̀yin ni ọlọ́gbọ́n tí yóò sì jó ẹ̀yin sì ni ọ̀mọ̀ràn tí yóò mọ̀ pẹ̀lú àwọn àgbà máa pa òwe kan ẹ ò bí mi bí wọ́n ti ń pa ń dán wọ́n ní bí egun ẹni bá jóore orí aya ni tó ṣe bí òwe o n ò fẹ́ kí ẹjọ́ ìlú náà bí ìgbà tí yànmùyánmú bá ń jó ìbẹ̀m̀bẹ́ tó ń ta ẹsẹ̀ wàyí wàyí tí ẹsẹ̀ rẹ̀ ò sì bá ìlú dọ́gba ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ kí ẹjọ́ ìlú náà dáadáa kí ẹjọ́ tayọ̀tayọ̀ kí ẹjọ́ tẹ̀ríntẹ̀rín tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn yóò fi máa fi owó lẹ̀yìn lórí tí wọ́n máa ju aṣọ sí yín lójú ijó tí àwọn ọkùnrin ó máa dọ̀bálẹ̀ tí àwọn obìnrin ó sì máa kúnlẹ̀ níwájú yín nígbà tí ijó yín bá ń dùn mọ́ wọn ìmọ̀ bí ẹ bá sì ń fẹ́ kí ijó yín dára ohun méjì ni ẹ̀yin ò ní láti ṣe ìkíní ni pé ńgbà tí ẹnìkan bá ń sọ̀rọ̀ nínú ìtàn yìí ẹ ó fi ara yín sí ipò olúwa rẹ̀ ẹ ó máa sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀yin gan ni bí ẹnìkan bá sì ń da ẹnìkejì lóhùn ẹ ó ka ìtàn náà bí ẹni pé ẹ̀yin ni ẹ jókòó tí ẹnìkan bá yín sọ̀rọ̀ tí ẹ sì ń fún olúwa rẹ̀ ní èsì tí ó yẹ gẹ́gẹ́ bí ọ̀mọ̀ràn pẹ̀lú èyí tí ṣe ohun kejì tí ẹ ó ṣe ẹ ó mọ tìká lára yín fa àwọn ọgbọ́n yọ bí ẹ bá ti ń ka ìtàn yìí lọ n ò fẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ ní ìbẹ̀rẹ̀ yìí kí n má bàa dàbí onísọkúsọ àti bí ẹni tí a fi ojú ọ̀nà sílẹ̀ tó ń bá inú igbó kiri n ó gbé ìlú mi nísinsìnyí n ó sì mọ ìlú mo sì fẹ́ kí ẹ̀yin náà tún agbádá yín ṣe kí ẹ ju apá rẹ̀ lé èjìká yín kí ẹ múra sílẹ̀ fún ijó kí ọ̀ràn náà bá lè papọ̀ bí ọ̀rọ̀ tí ó wí pé èmi lè jó ìwọ lè lù kòkòrò méjì ló pàdé òwe agbani o ní òwúrọ̀ ọjọ́ dáradára kan báyìí ojú ọjọ́ mọ́lẹ̀ kedere ìkóòkò lọ sí ilé rẹ̀ àwọn ẹranko ìgbẹ́ sì sùn lọ. ẹranko ilé ń jẹ àmúwá ọlọ́run àwọn ẹyẹ sì ń yan ẹlẹ́dàá wọn atẹ́gùn àlàáfíà ń fẹ́ lu àwọn ewéko ìgbẹ́ gbogbo wọn dúdú mìrìmìrì òòrùn yọ ní ìlà oòrùn nínú ọlá tí ọlọ́run fi fún un ó tan ìmọ́lẹ̀ sínú ayé àwọn ọmọ ènìyàn sì bẹ̀rẹ̀ ìrìnkèrindò wọn èmi pẹ̀lú jókòó lórí àga mi mo fẹ̀yìntì gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ mo ń gbádùn ara mi kọ̀pẹ́ púpọ̀ tí mo jókòó yìí mo rí i tí ọkùnrin arúgbó kan wọlé tọ̀ mí wá ó kí mi èmi náà sì kí i níwọ̀n bí mo ti ń wòye pé ó ń fẹ́ jókòó mo gbé àga fún un mo kọ ojú àga tirẹ̀ sí tèmi lẹ́yìn ìgbà tí àwa méjèèjì jókòó tán a bẹ̀rẹ̀ sí sí àwàdà a sì ń rẹ́rìn-ín bí ẹni pé a tilẹ̀ ti mọra wa rí ni ṣùgbọ́n kò pẹ́ púpọ̀ tí à ń ṣe èyí náà ni mo kíyèsí tí ọkùnrin náà mí ìmí ẹ̀dùn kanlẹ̀ bí ẹni pé ó ń ronú ńlá gan bí mo sì ti ń pète àti bèrè ìdí rẹ̀ tí ó fi ṣe bẹ́ẹ̀ òun pàápàá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ ó ní mú ohun ìkọ̀wé rẹ̀ bẹ̀rẹ̀ sí kọ ìtàn tí èmi ó sọ wọ̀nyí sílẹ̀ má yìí fi sílẹ̀ di ọjọ́ mìíràn kí àǹfààní rẹ̀ ó má bàa rí ọ kọjá èmi pàápàá kì bá ti wá lónìí bí kò ṣe pé mo ń ronú ẹ̀yìn ọ̀la torí ẹ̀rù ń bà mí kí n má bàa lọ kú ní àìrò tẹ́lẹ̀ kí ìtàn náà sì kú pẹ̀lú mi ṣùgbọ́n bí mo bá sọ fún ọ lónìí tí ìwọ bá sì kọ sílẹ̀ dáradára bí ọjọ́ mi bá tilẹ̀ pé tí mo kú àwọn ọmọ aráyé ò ní gbàgbé mi lẹ́yìn tó sọ báyìí tán mo yára sáré lọ sí ibi tí àwọn ìkọ̀wé mi wà mo kó wọn wá sí orí tábìlì mi ńgbà tí mo sì sún àga mi mọ́ tábìlì tán tí mo jókòó dáadáa
mo wí fún ọkùnrin náà pé mo ṣe tán kí ó máa bá ọ̀rọ̀ rẹ̀ lọ. Ó sì bẹ̀rẹ̀ sọ ìtàn ara rẹ̀. Ó wí pé èmi ní àkàrà oògùn, ọ̀kan nínú àwọn ògbójú ọdẹ ayé àtijọ́. Ọdẹ ni bàbá tó bí mi ń ṣe, olóògùn sì ní pẹ̀lú. Bàbá mi ní 1000 àdó, atọ́ rẹ̀ jẹ́ 1000, òǹdè rẹ̀ sì jẹ́ 600. Ọ̀tàlélúgba ṣègèdè ní ń bẹ nínú ilé wa. Ọ̀sán ibẹ̀ ò sì ṣe é fẹnu sọ. Àǹjànú ni máa ń sọ léde bàbá mi bóun ọ̀bà sí ńlé, nítorí kò sí ẹni tí wọlé rẹ̀ lẹ́yìn rẹ̀, èèwọ̀ ni. Ṣùgbọ́n bí òun ti ní oògùn tó ní, síbẹ̀ òun kò kápá ìyá mi, nítorí ògbólógbòó àjẹ́ ni ìyá mi ṣe. Ní àkókò ìgbà kan, ọmọ 9 bàbá mi bí, èmi sì ni àgbà gbogbo wọn. Ìyàwó 4 ni ó ní pẹ̀lú, ìyá mi sì ni ìyálé gbogbo wọn. Òun bímọ 4, ìyàwó tó tẹ̀lé bí 3, ẹ̀kẹta bí 2, ẹ̀kẹrin ò tilẹ̀ bí rárá. Ó sì ní ọjọ́ kan, ìyá mi àti ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ wọ̀nyí jà. Wọ́n sì kó ẹjọ́ náà lọ sí ọ̀dọ̀ bàbá mi. Ó sì dá ìyá mi lẹ́bi, èyí tó mú kí ìyá mi ó bínú púpọ̀. Ó sì pinnu láti gbẹ̀san. Wọ́n bẹ̀rẹ̀ sí hùwà jẹrẹ̀ tó bẹ́ẹ̀ tí ó pa ọmọ 8 nínú àwọn ọmọ tí bàbá mi bí. Ó sì pa ìyàwó 3 kí ọdún náà tó parí. Ó wá jẹ́ pé ó kù èmi nìkan gẹ́gẹ́ bí ọmọ, ó sì kù òun nìkan gẹ́gẹ́ bí ìyàwó. Wò mí ọ̀rẹ́ mi, bó o bá tí ì níyàwó, jọ̀wọ́ ronú kó o tó ní o. Lóòótọ́ ó yẹ kí ìyàwó rẹ lẹ́wà, kẹ́ má bàa tètè sú ara yín, ṣùgbọ́n síbẹ̀ ìbáni èyí ni mọ́. Kò sì dára kí ìyàwó rẹ má ní ọgbọ́n orí, nítorí kẹ́ bá lè bára yín jọ. Ṣùgbọ́n eléyìí pàápàá kò tó nǹkan. N tó ṣe pàtàkì jù ni pé ìwà ìyàwó rẹ ò gbọ́dọ̀ ṣàìdára o. Níwọ̀n bí ó tilẹ̀ jẹ́ pé ìyàwó rẹ ni yóò máa wá oúnjẹ fún ọ, òun ni yóò máa bomi fún ọ, òun ni yóò sì mọ púpọ̀ jù nínú àṣírí rẹ. Ọlọ́run ti dá wọn mọ́ni tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé ṣàṣọ̀nà ni wọn ò lè gbà mú ni. Nígbà tí mo bá sì ń sọ ohun tójú bàbá mi rí nípa ìyàwó rẹ̀ yìí, ẹ̀rù ó bà ọ́ gidigidi. Ó sì ní ọjọ́ kan, bàbá mi múra, ó lọ sígbò ọdẹ. Nígbà tó sì pẹ́ púpọ̀ tó ti ń ṣọdẹ, ọ̀rẹ́ ó jókòó lórí igi kan, ó ń sinmi. Kò pẹ́ púpọ̀ tó jókòó yìí náà tó wo wájú, torí tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí í là, tí èéfín sì bẹ̀rẹ̀ sí í rú jáde. Láìpẹ́, èéfín yìí bo gbogbo agbègbè bíi tí bàbá mi wà tó bẹ́ẹ̀ tí ò fi ríran mọ́. Gbogbo wájú ṣókùnkùn dúdú. Ibi tó sì ti ń wọ̀nà àti sá lọ ló tún rí tí èéfín yìí bẹ̀rẹ̀ sí í parapọ̀ sójú kan. Kó sì tó ṣẹ́jú pẹ́, èéfín ti parapọ̀ tán, ó di ọkùnrin géńdé kan tó ń ti idà lọ́wọ́ rẹ̀. Wọ́n ń bọ̀ lọ́dọ̀ bàbá mi. Bàbá mi sì ti fẹ́ kiri mọ́lẹ̀ tó ń sá lọ. Ọkùnrin yìí pè é kí ó dúró. Ó sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìsọ wí pé ìwọ ò mọ̀ pé èmi kì í ṣe aráyé ń dán. Òní ni mo ti sálú ọ̀run dé. Lórí tirẹ̀ ni mo tilẹ̀ ṣe wá pẹ̀lú. Mo wá láti pa ọ́ ni. Èmi kébi tó wù kó lè sádé lónìí, àfi bí mo pa ọ́ dandan. Ńgbà tó sọ báyìí tán, ẹ̀rù bà bàbá mi. Ṣùgbọ́n síbẹ̀, ó ṣe ọkàn ọkùnrin, ó sì wí pé lóòótọ́ bí mo ti rí ọ yìí, mo mọ̀ pé ará ọ̀run ni wọ́n ṣe. Idà tó sì wà lọ́wọ́ rẹ pẹ̀lú, idà ti ta ìjàmbá fún mi ni, ṣùgbọ́n síbẹ̀ èmi bẹ̀ ọ́. Èmi bẹ̀ ọ́, mo sì fi Ọlọ́run alààyè fi ọ́ bú. Mọ́ ṣàìsàn tí mo ṣe fún mi. Ọkùnrin náà sì dá lóhùn báyìí pé ìwọ ò mọ̀ pé ìwọ ti ṣẹ̀ ẹlẹ́dàá rẹ, àti pé ìwọ ti bà iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́, tó bẹ́ẹ̀ tí ìwọ fi rán ènìyàn 11 sí ọ̀run ní àkókò tí Ọlọ́run kò dá fún wọn. Ọ̀rọ̀ tí ó sọ yìí ya bàbá mi lẹ́nu púpọ̀, nítorí bí ó tilẹ̀ jẹ́ pé ó ní oògùn púpọ̀, síbẹ̀ kì í ṣe ẹnikẹ́ni ní ibi. Ó sì wí fún ọkùnrin náà báyìí pé bí ó bá ṣe èyí tí wọ́n ń sọ yìí ni o, ọ̀tọ̀ lẹni tó ń wá o, kì í ṣèmi o. Láti ọjọ́ tí mo ti dé inú ayé yìí, n kò ṣe ẹnikẹ́ni ní ibi. Ẹnikẹ́ni ò rìn kí n sọ pé inú ń bí mi rí. Olówó ò ní owó rẹ̀ kí n má ṣe ìlara. Bí olóúnjẹ ń jẹun àfi bí mo lọ ní tèmi.
n ò sá ènìyàn lọ́gbẹ́ rí, n ò sì yin ìbọn lu ọmọ ọlọ́mọ. èyí àti rí tí ìwọ fi pa mí báyìí lérí ohun tí èmi kò ṣe. bí bàbá mi ti sọ báyìí tán, òun náà tún fèsì, ó ní lóòótọ́ ìwọ kì í fi owó ara rẹ pa ẹnikẹ́ni, ṣùgbọ́n ìwọ á máa kó ìyà rẹ jẹ tọmọ ọlọ́mọ. ìwọ fi ojú sílẹ̀, ó lọ fẹ́ ògbólógbòó àjẹ́ nítorí ẹwà ara lásán. ohun rere ló ṣe bí òun ṣe. ẹ̀jẹ̀ àwọn ìyàwó rẹ kò wá ń ké pè ọ́. ẹ̀ṣẹ̀ àwọn ọmọ rẹ mẹ́jẹ̀ẹ̀jọ kò wá wà lọ́rùn rẹ. síbẹ̀síbẹ̀ ìwọ tó ń la inú rẹ ó sọ pé ìwọ kò ṣe é bèrè àfi bí mo pa ọ́ dandan. lẹ́yìn eléyìí ni bàbá mi wá rántí irú ìyàwó tí òun ní. ó dáhùn ó sì wípé lóòótọ́ mo rí ẹ̀ṣẹ̀ mi náà wàyí. mo ní ìyàwó n kò kápá rẹ̀ mọ́. mo ń ṣe bí ọkọ lásán. ohun tí èmi ìbá ti ṣe èmi ò ṣe. ọ̀nà tí èmi ìbá ti gbà èmi ò gbà. ẹni tí èmi ìbá pa ni mo tó ń pọ̀n. èrò ìsàlú ọ̀run mọ́sá ìdáríjì mi. ńgbà tí ọkùnrin náà gbọ́ báyìí, ó dáríjì bàbá mi kò sì pa mọ́. ṣùgbọ́n sọ fún un pé mo bá ti délé kó pa ìyá mi. ó sì dá orí kọnú igbó kan, ó bá ibẹ̀ lọ. ńgbà tó lọ tán, bàbá mi gbé ìbọn, ó sì ń bọ̀ nílé. ó sì wá jẹ́ pé ní ọ̀nà ibi tó ń bá lọ yìí, ó ní láti kan oko ọlá rẹ̀ kan báyìí kó tó délé. ńgbà tó sì máa fi débi oko ọlá náà, ilẹ̀ ti ń ṣú, òṣùpá sì ti yọ. bí ó sì ti dé ibẹ̀ tí ó gbé ojú wo òkè, tí ó sì wo ìpẹ̀kù oko náà lódì kejì, ó rí ẹnìkan ń bọ̀. ó sì yára ságun igi kan lọ. ó fẹ́ wo ohun tí olúwa rẹ̀ yóò ṣe. tààrà tí ẹni náà ń bọ̀, inú òkìtì ọ̀gán ńlá kan báyìí ló bọ́ sí. kò sì pẹ́ púpọ̀ náà tí ó bọ́ sí ibẹ̀. ńgbà tí àgbọ̀nrín kan jáde láti inú òkìtì ọ̀gán náà tí ó bọ́ sínú oko tí ó ń ka ilá jẹ, ni bàbá mi bá da ojú ìbọn kọ́. ó wo iná mọ́ lórí. dídún tí ìbọn náà sì dún, igbe ènìyàn ní àgbọ̀nrín náà sì ké wí pé mo gbé o. inú ahéré tí ń bẹ ní ibi oko ilá yìí ni bàbá mi sùn mọ́jú ọjọ́ náà. ńgbà tí ilẹ̀ ọjọ́ kejì sì mọ́, ó lọ wo ibi tí ó ti yìnbọn lu àgbọ̀nrín náà, kò rí nǹkan kan àfi ẹ̀jẹ̀. ń bá bẹ̀rẹ̀ sí tọ́sẹ̀ ẹ̀jẹ̀ náà lọ. ìyàlẹ́nu ló sì jẹ́ fún láti rí i pé ọ̀nà ilé ni ẹ̀jẹ̀ náà ń bá lọ. ó tọpasẹ̀ rẹ̀ títí ó fi dé ilé kókó. ṣùgbọ́n nígbà tó dàrin ìlú kò rí ẹ̀jẹ̀ náà mọ́. àfìgbà tó kù díẹ̀ kó wọlé wa, ó tún rí ẹ̀jẹ̀ náà, ó sì tọ́sẹ̀ rẹ̀ wọ yàrá ìyá mi. èmi pàápàá ò sùn mọ́jú ní ilé ní ọjọ́ náà, nítorí bí bàbá mi ò bá ti sí nílé, èmi ìfẹ́ súnú ilé wa, torí àwọn àjànú ò ní jẹ́ kó lúwa rí ó sinmi lóru. ẹ̀ẹ̀kọ̀ọ̀kan nìyá mi pàápàá máa ń sùn níbẹ̀. ó sì ní láti tọrọ àṣẹ lọ́wọ́ bàbá mi náà ni. níbi tí bàbá mi ti ń ṣílẹ̀kùn yàrá ìyá mi ilé ọjọ́ yìí ni mo dé. ńgbà tí ó sì sí tán tá a wọlé tí mo rí ìyá mi, díẹ̀ ló kù kí n sá lọ. láti orí títí dé èjìká rẹ̀ tí ènìyàn ní, ṣùgbọ́n láti èjìká dé ẹsẹ̀ àgbọ̀nrín pátápátá gbáà ni. ẹ̀jẹ̀ bò ó lára, ìsinsìnyí ń kún wọ̀nyí. ńgbà tí bàbá mi fi ọwọ́ kan báyìí, ó ti kú. ó sì ti bẹ̀rẹ̀ sí í rà. àsóhun ló di àgbọ̀nrín tí wàá ń kálá jẹ lóru. bẹ́ẹ̀ ni ìyá mi ṣe tí ó kú. kò sì ju oṣù kan lẹ́yìn rẹ̀ ni bàbá mi náà kú pẹ̀lú. láti ọjọ́ náà ni mo ti di ọmọ aláìní ìyá àti ọkùnrin aláìní bàbá. báyìí ni ìtàn àwọn òbí mi parí o. ó kù tèmi, ó kù iṣẹ́, ó kù tèmi, ó kù iṣẹ́ o, ìwọ ọ̀rẹ́ mi. báyìí la parí orí àkọ́kọ́ nínú ìwé nì Ògbójú ọdẹ nínú igbó Orúnmọlẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run, orí kejì tá ti tẹ̀ síwájú. àkọlé tí ń bẹ ń bẹ, ìgbà ìkíní àkàrà ogun nínú igbó Irúnmọlẹ̀. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ náà ló kọ mi. ẹ má gbàgbé láti sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí, Ẹwà Èdè Yorùbá TV, pẹ̀lú àwọn chánẹ́ẹ̀lì Àkàndá tó tún kù bíi Òwe Yorùbá TV, láti kọ́ sí àti láti mọ òwe Yorùbá jinlẹ̀jinlẹ̀ sí àwọn ìtàn tó bí òwe, kó lè jẹ́ àmọ̀ ìmọ̀ fún àwọn ọmọ wa tí wọ́n wà nílé ẹ̀kọ́, kí wọ́n máa wọbẹ̀, kí wọ́n máa bu tiwọn mú bẹ̀ ní. bákan náà òun náà ni Oríkì Yorùbá TV. Oríkì Yorùbá TV
níbi tí ẹ ti máa láǹfààní láti bá oríkì orílẹ̀ yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, gẹ́gẹ́ bí ọmọlúàbí, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi pàdé. Ìkórìtà kò yé mi níbi tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ṣẹlẹ̀ rí. Bákan náà Àkàndá ọ̀rọ̀ Àwíkọ́nkọ́ lórí YouTube pẹ̀lú àwọn chánẹ́ẹ̀lì míì tí Àkàndá bá tún dá sílẹ̀ fún ìgbádùn yín. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà wa ò ní parun, bẹ́ẹ̀ ni ò ní wọmi. Àjò wa ṣe o.